إن آدم كان شيخنا بابا ولكن الفاوى إن آدم كان شيخنا بابا ولكن الفاوى إن آدم كان شيخنا بابا ولكن الفاوى إن آدم كان شيخنا بابا ولكن الفاوى. So ìyẹn fi hàn yí pé ọlọ́run kò ṣàánú wa jẹ́ kí n wá mú ọ̀rọ̀ àfáwa Bọ̀m̀báàsì wá lórí ìbéèrè tí wọ́n béèrè lọ́dọ̀ wọn nípa àdìsù yìí. Wọ́n bi wọ́n léèrè sòtó fi já sí pé àwọn náà dẹ̀ jẹ́ kó yé wa wípé tá a bá ní káwọ́ lóòótọ́ o àdìsù yẹn ò lálàáfíà. Wọ́n bi àwọn náà léèrè ìbéèrè yìí. سمعت الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله وبي وليري وروي وني روى النسائي في سننه إمام النسائي بأوان سننه عن أم المؤمنين أفصى رضي الله عنها لا تدو يا مؤمنين أفصى ولا النبي كان لا يدع ثلاثة صيام العشر ولا النبي كيما في كمتا له أو يجب أن ذي الحجة أو متى لشو àti rakatini qabla al-ghadati hadisu yìí ó wà nínú Sahih Muslim wọ́n ní hadisu kan nìyẹn wọ́n ní wàrọwà Muslim fi Sahih Muslim náà tún wá gbà wá nínú Sahih tí wọ́n bẹ̀rẹ̀ ìbéèrè lọ́dọ̀ Bọ̀m̀báàsì ni o pé àná Aisha radiyallahu ta'ala anha pé ìyọnu látọ̀dọ̀ Aisha náà gbólóhùn tiẹ̀ náà sọ wípé ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam sa'iman fil 'ashr qattun mi ò rí ànábì kó gbàárí nínú àwọn ọjọ́ mẹ́wàá yẹn kó fi gbà rẹ̀. Ó ní wà fi riwayatin kódà nínú ẹgbà wá mi ó ní lam yasumil 'ashr qattun mú dání lam yasumil 'ashr qattun ó lànà bí ó gbààwẹ̀ ní ọjọ́ mẹ́wàá yẹn rí. Níbìkan ó ní máa ṣọ̀kó sọ pẹ̀lú àmọ̀dájú ó ní ma ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam sa'iman fil 'ashr qattun mi ò rí kó gbààwẹ̀ nínú ọjọ́ mẹ́wàá Dhul-Hijjah. Ó tún wá mú rìwáyà mi wá ó ní lam yasumil 'ashr qattun kò tiẹ̀ gbàárí. Aisha ló sọ bẹ́ẹ̀. Wa qad dhakara ash-Shawkani wọ́n wá ní Ìmáàmù Shawkani wá dá sọ̀rọ̀ yìí tá a bá lọ ka tíra àwọn tí wọ́n ń pè ní Nailul Awtar òun náà lè léyìí Nailul Awtar rẹ̀ ṣó yọ mẹ́ tòrẹ́ lómi èrè ló máa ń lò parí ṣe ìṣòro ni wọ́n kàn ń gúgù. Ìmáàmù Shawkani sọ nínú volume 4 tí mo mú jáde yìí gangan ni wọ́n ti sọ. Na nínú Nailul Awtar yẹn Imam Shawkani wá sọ ń bẹ̀ wípé ó ní qawlu ba'dil ulama fil jam'i bayna al-hadithayn ó lọ́rọ̀ táwọn àfa kan sọ pé ká máa jẹ àdìsí méjèèjì yẹn pọ̀ gẹ́gẹ́ bí ìṣesí àwọn àfa aládìsí wọn máa jẹ àdìsí pọ̀ lọ́dọ̀ ara wọn wọn àdẹ sọ́dọ̀fin bí wọ́n ti máa jí Kùránì àti àdìsí tó takora wọn tí wọ́n sọ́dọ̀fin. Ó ní àdìsù Afsani wà àdìsù Aisha yẹn ó láwọn àfáà kan sọ wípé bayna al-hadithayn ká gbé wọn síra wọn. Imam Shawkani illa anna al-jam'a ghayru maqna' ó ní ó kàn já sí pé ìpapọ̀ yẹn ò lè lọ. wọ́n wá ń bi Ibn Baz léèrè fala'alla lada samahatikum jam'an muqna'a bayna al-hadithayn bóyá lọ́dọ̀ ti yín ṣàdíìsì méjì yẹ ṣáà lè so wọ́n pọ̀ kárọ́nà lọ́nbẹ̀. Àwọn tí wọ́n ṣáájú àwọn nínú àwọn àfáà tí wọ́n jìdò Imam Shawkani so lọ́fi ìyẹn Imam Shawkani so ìyẹn làwọn ṣé ó lè lọ́dọọdọ tí yín àbí báwo
ńgbà táfà fẹ́ dáhùn Ibn Baz rahimahullahu ta'ala ó ní qad ta'ammaltu al-hadithayn èmi náà ronú sádìsì méjèèjì máa gbọ́ Ibn Baz ní sọ̀rọ̀ o torí tí wọ́n bá wọlé náà ọ̀tá súnà ni innahu yuharibu súnà ó ń gbógun ti súnà ni alẹ́ ẹja sòdodo fáwọn èèyàn bó ti rí nǹkan pè súnà nìyẹn pé èèyàn wà lójú ọ̀nà ẹlòmíì àwẹ̀ rọ̀ lọ́rùn. àwọn kan bẹbẹ jẹ́ pé rọmọdọ́ọ̀nù yẹn ò rọ̀ wọ́n lọ́rùn rárá àwa tún wá máa sọ fún wọn pé túláàsì ní kinní kan ọlọ́run gan fi rúkṣọ sáwọn kan ìbádà pọ̀ táwọn èèyàn lè ṣe ẹ̀sùn mọ́ràn lásìkò yìí nínú ẹ̀ náà ni kéèyàn náwó sí tọ́lọ́run ẹni lówó lè rẹran fáwọn èèyàn fáwọn tí ò ní èèyàn lè máa fún àwọn èèyàn lóúnjẹ nínú ọjọ́ yìí ṣé wàá sí yẹn ò sí ni pé ẹ bọ́ àwọn èèyàn ṣé kò pẹ̀lú iṣẹ́ olóore iṣẹ́ olóore lòun náà ẹ fi kún náfìlà yín ẹ fi kún ìrun yín iṣẹ́ olóore làwọn èèyàn náà ẹ fi kún tọrẹ àánú yín. so ìyẹn náà làwọn kan rí náà fi rán àwọn èèyàn ní hajj lóṣù yìí torí pé minal amal salih nínú iṣẹ́ olóore ni tí ládàá rẹ̀ ti pọ̀. wọ́n bá sì ní qad ta'ammaltu al-hadithayn èmi náà ń ronú sádìsì méjèèjì wattadaha li anna hadith Hafsa fi ittirab ó kílíẹ̀ sí mi pé hadith Hafsa ni tó lánàá bí ń gbà wẹ́ Dhul Hijjah yẹn ó ní ittirabu ó ní kọ́nu kọ́ ọ bọ̀m̀báàsì ní wíbẹ̀ o wà hadithu Aisha asahhu min hadithu Aisha yẹn ló lálàáfíà ju tiẹ̀ lọ ó ní wal jam'u alladhi dhakarahu Shawkani fi nadar àmọ́ ìpamọ́ pọ̀ yẹn pé ká má jí ẹ̀ mọ́ra yẹn ó gbà kéèyàn wòye sí ó ní wa yab'adu jiddan an yakuna an-nabi yasumu al-ashra wa yakhfa dhalika ala Aisha torí pé yóò jẹ́ ní tí ó ṣòro gan káwá sọ yìí pé Aisha ànábì a máa gba àwẹ̀ mẹ́wàá yẹn yóò dẹ̀ pamọ́ fún Aisha kò ní mọ̀ torí pé lọ́dọ̀ Shawkani òun gbà yìí pé méjèèjì yẹn ó gbà pàdé sí tibẹ̀ yẹn ó ní ìtẹ̀rọ̀ àmọ́ ká ṣe múkúnà ká clear yìí pé ó lè lọ sọ wọn bè lọ́dọ̀ tiẹ̀ náà àfààní ó ṣòro kánàbì máa ṣe nǹkan kan wa yakhfa dhalika ala Aisha káyìn kan yẹn dẹ̀ pamọ́ fún Aisha ma'a kawnihi yaduru alayha fi laylatayn wa yawmayn pé bó ṣe já sí pé kò lè ṣe kó má sí lọ́dọ̀ rẹ̀ lóru méjì ọjọ́ méjì min kulli tis'ati ayyam nínú ọjọ́ mẹ́wàá nínú ọjọ́ mẹ́sàn-án onílẹ̀ anna Sawdata wahabat yawmaha li Aisha torí pé Sawda yọ̀ǹda ọjọ́ tiẹ̀ fún Aisha torí ká nàbì mọ́kọ̀ òun lẹ̀ wọ́n ní wa aqarra nabiyyu dhalika li Aisha ànábì náà dẹ̀ gbà wọlé yawmani wa laylatani min kulli tis' ọjọ́ méjì òru méjì ní gbogbo ọjọ́ mẹ́sàn-án wọ́n ní walakin nahadama sawmihi àmọ́ tabatu wò pé kì í gbà àwẹ̀ yẹn ó gbọ́ la yadullu ala adami afdaliyyati siyamiha kò túmọ̀ sí pé àwẹ̀ yẹn ò lọ́lá ó gbọ́ pé ọlá yẹn ò sí fáwẹ̀ yẹn ṣe ọ̀ pé ó ní torí pàdé sálàmù kan ta'arada lahu umur torí pé àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ sáà nàbì tushkilu anisọ́ọ̀ tí ò kì í jẹ́ kó ráyè gbàwẹ̀ so sẹ́mọ̀ ó ní wa qad dalla ala fadli amal salih fi ayyamil ashr àti rí ìtọ́ka tó sọ fún wa yìí pé ká ṣiṣẹ́ olóore láwọn ọjọ́ mẹ́wàá yẹn wà hadith ibn Abbas al-fi sahih al-Bukhari wa sawm min al-amal salih ọ̀rọ̀ ibn Abbas yẹn náà tó mú wá yẹn nínú sahih al-Bukhari yẹn ká gbààwẹ̀ yẹn náà nínú iṣẹ́ olóore ni ó ní fa yatadi'u bi dhalika istihbab sawmiha pé istihbab afẹ́ àwọn afẹ́ fẹ́ni ó bá fẹ́
ìyẹn ló kún àdìsù àfáwa ni wàhálà yata'ayyadu bi hadith Hafsa eléyìí ló ran àdìsù Hafsa lọ́wọ́ wa in kana fi ìbádùn yẹn kódà kó dé dájú pé ìkọnu nkọ́họ àdìsù yẹn náà ní kéèlẹ́ẹ̀kì nú. wọ́n ní àfáwa ni wa yakunu al-jam'u baynahuma ala taqdiri sihhati hadith Hafsa. so ipa àdìsí yẹn pọ̀ káníkàwò wọn síra wọn ó wà lórí òdiwọ̀n lílàlàáfíà àdìsù Hafsa ni pé ànábì a máa gbà á ẹ máa gbọ́ o ó lànàbì ní kana yasumul ashra fi ba'dil ahayani pé ànábì máa ń gbà láwọn àgbà míì. ó ní fatọ́lá àti Hafsa ala dhalika wa hafazati o pé ìyẹn láfúsáárì tó ṣí ó ní walam tattali alayha Aisha kágbà pé ìyẹn ò hàn sí Aisha ṣàpọ̀ ọ̀rọ̀ lọ sọ lókè pé kò ṣeé ṣe kánábì máa ṣe kíní kan kó pa wọ́n sí àwọn àgbà pé ọ̀rọ̀ ló lè fi hàn ṣe kò gẹ́ o tí wọ́n bá ka Majmu' Fatawa wọn tí bombasi ni mò ń sọ o tí wọ́n bá lọ ka volume 15 ó bá ọ̀rọ̀ yìí ń bẹ ó rí wípé àdìsù yẹn kò lálàáfíà bọ àwọn afa aládìsí máa ń fẹ́ dọ́gbọ́n wọn ní ìkan wà musibit ìkan wà múnfí pé ìkan lé nǹkan lọ ìkan fẹsẹ̀ nǹkan rílẹ̀ pé èyí tó wà musibitu yẹn ẹ̀yẹn láàmú gbé síwájú èyí tó ṣe kíni èyí tó wà múnfí nínú terminology àwọn àmọ́ ibi táwa ń lọ rèé o ìbáàdà tọ́lọ́run bá fi rọ̀kọ́ wá lọ́rùn nínú oṣù yìí ni kó ṣe ẹnìkan ò ní ọtọ́rítì láti wá máa sọ fẹ́nìkan pé àwẹ̀ ló gbọ́dọ̀ lọ́mọ gbà ń bẹ̀ báwa náà ṣe máa ń sọ yìí pé ẹnìkan ò lọ́tọ́rítì láti fúnyàn ló ń ka àdúrà tí ó máa ń ṣe bó tiẹ̀ já sí gbádìí bí tánàbì ti fáwọn èèyàn ló ń kà odd number ni máa ń sábà fún wọn ni ìyẹn fi hàn wípé kìí ṣe pé kéèyàn má gbààwẹ̀ láwẹ̀ o tó bá jẹ́ ìtòrò ẹ̀ lọ́rùn láwẹ̀ masha Allah tó bá já sí pé ká máa ka alukur'ani ní bisimilá tó bá yẹ pé ká máa fún yàn lóúnjẹ ní bisimilá tó bá yẹ ká máa ràn yàn lọ́wọ́ ní bisimilá tó bá yẹ pé zikiri ló máa ṣe múra sí dáadáa adikiri min afdolil a'mal torí pé afdolil dikiri ba'da tilawatil qur'ani arba'a subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ó rí báwọn tó wà ní ajínà kí ló pọ̀ zikiri ni kódà nínú oṣù yìí zikiri ló yẹ kó pọ̀ jù kéèyàn máa rántí ọlọ́run kó súnmọ́ ọlọ́run bíi zikir kò sí ní tó burúkú gbà á mọ́ kìí ṣe pé òfin kan ló ṣe ìfìbádùn àwẹ̀ yẹn iṣẹ́ olóore tó bá wù yẹn ń bẹ̀ tó bá ní kó bá rọ̀ ẹ́ lọ́rùn ló lè máa ṣe kọ́lọ́n kó dákun kó má ṣe lè ní àwímọ́ níta fẹ́ lò ń bẹ̀ tí ń jẹ́ kókó ni pé iṣẹ́ olóore tó bá rọ̀ ẹ́ lọ́rùn ń bẹ̀ ni o mú kó máa ṣe kó máa fi súnmọ́ lọ́hùn máa fi ṣe pẹ́pẹ́ fún bal Qur'ani ṣoṣo fún wa pé faman tatawwa'a khayran fahuwa khayrun lahu ẹnikẹ́ni tó bá ń ṣe pẹ́pẹ́ fún láti máa fi wá àlékún orí ń bẹ fún ọ gbọ́ ó rí pé nínú Ramadan Ọlọ́run dídí clear ni pé wa an tasumu khayrun lakum kẹ́ ẹ gba àwẹ̀ nínú Ramadan orí ń bẹ fún yín fi Ramadan an tasumu ló fi di ọ̀rọ̀ yẹn pé kò sẹ́nìkan tó yọlẹ̀ wa an tasumu nínú oṣù yẹn o khayrun lakum orí àwẹ̀ mẹ́mẹ́ àmọ́ láwọn ọjọ́ tó kù kò sáwẹ̀ kan tó jọ̀ràn yẹn o tàtọ́ wù ni o ìwọ ló láṣẹ àwọn ẹ̀yìn o tí Ramadan ní Ọlọ́run ló ní nǹkan ẹ̀. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. lọ́dọ̀ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákọ́rọ́. Alágége ẹ kú iṣẹ́ bàbá. tẹ̀sán mi máa dọ̀la. Owó fún kó. iṣẹ́ mi
ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fà